kà kó kọjú mọ́ ìwé ẹ̀, ọmọ tó bá jẹ́ sẹ́ni ń kọ́ kó kọjú mọ́ sẹ́ rẹ̀. Tó o bá ṣe ìpàdé ọkùnrin tó lóun fẹ́ fi ọkọ lọ rèé ráwọn òbí rẹ̀. Ṣùgbọ́n wọ gẹ́gẹ́ bí obìnrin, ọmọ obìnrin tó o ti rọ́kùnrin tó o ti ń gbéra ẹlẹ̀ fún tó o ti ń lọ sunlé ẹ̀, indirectly ó sọ fún páwọn ẹbí ẹ̀ ò ní value nìyẹn. Ó sọ fún wípé àwọn family ẹ̀ ò wà important. Tó o bá ti tẹ bí ẹ lọ́pọ̀ kò sí bó ṣe fẹ́ ríra lọ́hùn. Sáwọn ẹbí tí ó important nígbà tó fẹ́ lóyún tó fẹ́ bímọ fún lo tó ṣẹ̀ṣẹ̀ wá ń sọ wípé kó wá lọ rí ní ìsìn. Àwọn òbí tí wọ́n bí èèyàn tí wọ́n tọ́jú èèyàn téèyàn fi dàgbà tọ́mú fi dúró tí hips fi dúró tí díẹ̀ fi dúró tó fi fáyìn tó fi rí wípé obìnrin rẹ̀ téèyàn lè gbọmọ lára rẹ̀. Tí àwọn òbí yẹn ṣé wọ́n deserve thank you, ṣé wọ́n deserve dọ̀bálẹ̀ látọ̀dọ̀ ẹni tí èèyàn fẹ́ lọ́ọ́ mọ́ bímọ fún. Because in a situation tó ti kó lọ lé ọkùnrin tó ti lọ ń gbé bẹ̀ ó ti fẹ́ bí ẹ̀ wọ́lẹ̀ in the first place yàtọ̀ fún kó fi rẹ̀ wọ́lẹ̀ àwọn ẹbí ẹ̀ gan ti fi wọ́lẹ̀ ńlẹ́sẹ̀ rẹ lòmíì yóò lóun ti bímọ 3 fọ́kùnrin òun ní kó wá lọ mọ àwọn ẹbí òun yóò mọ ní òun ò lọ is part of àwọn. tó ọgá bí mo ṣe ń sọ lọ àwọn òbí tí wọ́n tọ́jú rẹ̀ wọ́n dìsáàfù táǹkì wọ́n dìsáàfù dọ̀bálẹ̀ lọ́dọ̀ ẹni tó ti ẹ̀fẹ́ lọ mọ́ bímọ fún. Ṣùgbọ́n tó ń tọ́ yẹ lè ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin míì ń tọ́ yóò fi ṣáájú ló fi kẹ́yìn ẹni tó bá tiẹ̀ ti make mistake yẹn you should try and correct it. Ṣùgbọ́n ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn a gbọ́dọ̀ jẹ́ kán mọ̀ láì jẹ́ wípé bóyá èèyàn tó bá tiẹ̀ sọ pé kọkùnrin wá ráwọn òbí ẹ̀ gan is a sign wípé you value your family. Irú àwọn ẹbí yẹn kò ní fi wọ́n wọ́lẹ̀ irú àwọn òbí ẹ̀ yẹn kò ní pàdé wọn títì kó mọ́ wọn lójú. Àìmọye àwọn ọkùnrin tóbìnrin tó kẹ́rù lọlé wọn tó lọ ń gbé bẹ̀ tí wọ́n ń pàdé ẹbí àwọn obìnrin nígboro tí wọ́n mọ́ wọn lójú wọ́n mọ́ wọn lójú ni ńgbà tó jẹ́ pọ́ ọmọ wọn gan tó gbé sílé ó ti fi wọ́n wọ́lẹ̀ láti ilẹ̀. tó a gbọ́dọ̀ jẹ́ káwọn ọmọ mọ̀ wípé dìfáàtì wípé ọlọ́kùnrin kan tó ń tẹ̀lé ṣoṣoṣo lẹ́yìn o ò gbọ́dọ̀ wá ta àwọn ẹbí rẹ nù nítorí wípé tó o bá ti bẹ̀ẹ̀dẹ̀ jẹ́ kó tó rẹdẹ bọ́dẹ bá lé ọ lẹ́dẹ o ò ní rọ́ọ̀dẹ̀dẹ̀ sí mọ́. Gbogbo orú àwọn nǹkan yẹn lọmọ gbúdọ̀ mọ̀ ẹ̀ẹ́dẹ̀ tó ti bàjẹ́ kó tó lọ kò sí ni ipò ìyá ọ̀tọ̀ ipò bàbá ọ̀tọ̀ ipò ọkọ ọ̀tọ̀ ọkọ lè kọ́ ni ìyàwó lè kọ́ ni òbí ẹni ni ò lè kọ ọ̀yàn lẹ̀ bẹ́ẹ̀ ọmọ míì gan ti sọ ilé nù tó ti sọ ilé nù pátápátá tó gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni ọmọ wa gbúdọ̀ mọ̀ lẹ́sùn torí wípé wọ́n hàn okó wọ́n hàn ọkùnrin wọ́n hàn okó káàkiri ìwé ìbọ́pọlọ ọkùnrin ṣe ń ṣiṣẹ́ ó yàtọ̀ sí gbogbo nǹkan tẹ́yìn kó sọ́kàn tẹ́ fi pè bóyá tẹ́ bá ti dúró tó bá ti fún lóyún rẹ̀ yóò fẹ́ yín ọpọlọ ọkùnrin the moment tó ti dúró ẹtọ́ tó ti dìde ọkàn ẹ̀ ti kúrò lára ẹ̀ àfẹ́ tó bá tọ́lọ́ bá ní kó nífẹ̀ẹ́ rẹ̀ ọkùnrin yìí sì sáré déédéé nífẹ̀ẹ́ obìnrin ní sáré máa ń gbẹ̀fẹ̀ kárí tí máa ń gbẹ̀fẹ̀ kárí gbọmọgbọmọ ọkùnrin yìí sáré déédéé nífẹ̀ẹ́ tó gbogbo orú nǹkan bẹ́yẹn òun ló yẹ kí a kọ́ àwọn ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tí wọ́n ti bímọ rẹpẹtẹ fọ́kùnrin tí ò tí ì tiẹ̀ tí ì dáná tí ò mẹ́bí wọn tí ò máa ra wọn ẹlòmíì àníbọ̀n bá ti ń sọ fún wa mọ́ lóun olówó lọ́wọ́ owó òwò ló fẹ́ kó wá sílé wọn ṣé owó tó fẹ́ kó lọlé àwọn tó ti fẹ́ fóbìnrin ṣé owó yẹn náà ṣẹ̀ṣẹ̀ fẹ́ wá mọ́ náà nìsín iṣu tó fẹ́ kó lọ sóun náà fẹ́ mọ́ jẹ tá a bá lọ ṣiṣẹ́ ìgéjà àwọn oṣù tí wọ́n máa ń kó wá síbẹ̀ tẹ́ bá rí táwọn ìgéjà yẹn tó bá kóṣù tán nígbà bá lọ tán tó bá máa divided iṣu yẹn nìsín ilé bàbá ilé ìyá ìyàwó nígbà bá máa pín ohun tí ó dénú àwọn extended family ní ó lè má di irú ẹ̀bùsù lọ ṣé láàjì iṣu tán bá wá fáwọn kan kí wọ́n fi ṣàṣẹ pé nǹkan orí lágbájá tí ń kó wá tó ní wọ́n fẹ́ mọ̀ jẹ for everlasting àbọ́kùnrin tí ọ̀fẹ́ kan ṣe àmọ́ ṣe iṣu tó fẹ́ kó wà àbówó tó fẹ́ mú wà ní wọ́n fẹ́ mọ̀ jẹ ni yíyọjú yẹn gan ni bẹ́ẹ̀ nítorí àìfẹ́ kan ṣe nítorí àìní kan ṣe òbò tó fẹ́ torí ẹ̀ lọ dáná ilé lórí òbò yẹn ti sú ẹ already òun ló dífá fún gbogbo olówó lọ́wọ́ tó ń sọ ìwọ náà mẹ́pẹ́ excuse ni o ò fẹ́ lọ ni tó gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ọmọ wa tí ń ṣẹ̀ṣẹ̀ ń bọ́ ọmọ early 20s ọmọ late teenager yẹn wọ́n gbúdọ̀ get to know all these things torí gbogbo wẹ́wẹ́wẹ́wẹ́ tí wọ́n ń ṣe ṣé wọ́n rò pé ilé ọkọ dùn ni tí wọn ò ní ẹ̀kọ́ tó yè kóró tó débi wípé kí wọ́n sá lọ ọbẹ̀ ọmọ 18 years ọmọ 19 years ó ti already is single mother if you are already a single mother at the age of 19 what will happen to you when you are 50 so ọmọ wa gbọ́dọ̀ mọ gbogbo orú àwọn nǹkan báyìí iṣẹ́ ìwé ilèèyàn máa gbájúmọ́ nígbà tó bá stand alone on your own gan even kó bá bímọ gan you be able to be responsible. Àwọn ọkùnrin míì wọ́n máa ń mọ̀ fún obìnrin lóyún tó o bá ti jẹ pẹpẹ súùpù tó o ti jẹ dòdò tó o ti jẹ ja tó o ti gbowó lọ́wọ́ wọn á mọ̀ fún ẹ lóyún á dẹ̀ make sure pé òun tọ́jú oyún yẹn dé level bí tó ti ga tó ò ní lè ṣe nǹkan kan sí mọ́ ìgbà yẹn láwájà ẹ jùlẹ̀ toró fẹ́ kó o ṣiṣẹ́ owó tó o jẹ yẹn àwọn ẹja àwọn pẹpẹ súùpù tó jẹ yẹn ó tiẹ̀ lè deny pé òun kọ́ lòun fún ẹ lóyún
sódà wàá lè jìyà wàá lè ṣiṣẹ́ tọ́jú oyún yẹn nígbà bá rí pé o ti tọ́jú ọmọ yẹn débi tó lámì tó lápẹẹrẹ ìgbà yẹn ni ó tó wá kílèmù ẹ̀ padà. àwọn ọkùnrin ò gan tọkùnrin bá ná 1 naira ó mọ ó ní tó ń wá ó ní nǹkan tó ń wá pẹ̀lú 1 naira tó ná yẹn. That's the reason why mo ti ṣe pre-recorded kan rí pé tó bá ti ń gbowó ọkùnrin ó ti bìlífù kó ti gbà fóònù nìyẹn the moment tó bá ti tọkùnrin bá ti fún ẹ lówó kì í ṣe pé bóyá òṣìṣẹ́ kan tó láìkì tó appreciate ẹ ìyẹn gan ògbúdọ̀ pọ̀ jù ṣùgbọ́n pọ́kùnrin tó ti fokó lò ẹ rí tó ti toast ẹ rí tó lóòṣe tó wá fún ẹ lówó tó gbà tó bá ti gbowó ti bìlífù wípé o ti gbà fóònù nìyẹn ọjọ́ tó ń bá gbókódé ò ní sọ náà. tó gbogbo àwọn ojú kòkòrò àìnítẹ̀lọ́rùn yìí òun ló máa ń fà tí àwọn obìnrin míì fi máa ń fall prey tán fi máa ń fall victim. Apart from ojú kòkòrò àwọn obìnrin míì wà tó ṣe pé gan ni wọ́n gbé ayé ara wọn lé ọkùnrin lọ́wọ́. ìyà tí bébí papa rẹ tó o bímọ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ fi jẹ́ someone is joining me ìyà tẹ́ni tó o bímọ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ fi jẹ́ o ò nídìí láti ṣẹ̀ṣẹ̀ explain gbogbo yẹn fẹ́ni tó o ṣẹ̀ bá pàdé ó fi gbígbá ẹ lórí ó bú ìyá ẹ ó ná ó bú bàbá ẹ ó ṣe gbá ó ṣàwo tó o bá ti lè ròyìn gbogbo ìyà tó o jẹ fẹ́ni eléyìí báwo tiẹ̀ ní náà directly emotional beating ló máa fún ẹ.